A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni owó náírà tẹ̀síwájú láti máa jó àjórẹ̀yìn tako owó dọ́là bí ó ṣe wọ n1,309 per dollar ní official market àti n1,420 ní parallel market. Iye yìí túmọ̀ sí àlékún n90 yàtọ̀ sí n1,330 tí wọ́n tà á ní ọjọ́rú. A gbọ́ wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí àìsí owó dọ́là nílẹ̀ fún pàṣípààrọ̀ owó, gẹ́gẹ́ bí àlàyé oníṣòwò pàṣípààrọ̀ kan ní ọjà Wuse Zone 4. Ó ní àwọn ra dọ́là ní 1,340, àwọn sì tà á ní 1,420. Malam Yahu Abubakar náà sọ bákan náà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ní àìsí ọ̀pọ̀ owó dọ́là nílẹ̀ ni ó ń fa ìṣòro yìí fún owó náírà. Bẹ́ẹ̀, ilé ìfowópamọ́ àgbà CBN ń gbìyànjú láti yanjú ìṣòro yìí, ṣùgbọ́n ó fẹ́ jọ bí ẹni wípé omi pọ̀ jọ kà lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lógúnlọ́gọ̀ ni àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fọ́n síta lánàá láti ṣe ìfẹ̀hónúhàn lórí ètò ìdìbò gómìnà abẹ́lé tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta, pẹ̀lú pátákó lọ́wọ́ tí ó ní àkọlé oríṣiríṣi bíi ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ondo kò fẹ́ àdàmọ̀dì ìdìbò abẹ́lé kò tíì wáyé ní ìpínlẹ̀ Ondo, a fẹ́ ètò ìdìbò tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ondo APC rejects kangaroo primary. No primary held in Ondo. We want a fresh election. Ìfẹ̀hónúhàn yìí ṣe pẹ̀kírẹ̀kí sí àkókò kan náà tí ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ń lọ lọ́wọ́, níbi tí wọ́n ti ń bẹ àwọn tí wọ́n kópa nínú ètò ìdìbò abẹ́lé kí wọ́n fọwọ́ wọ́nú ṣe àtìlẹ́yìn fún gómìnà Ayédatiwa síwájú ìdìbò gómìnà tí yóò wáyé nínú oṣù kọkànlá. Adarí àwọn olùfẹ̀hónúhàn tí ó tún jẹ́ adarí ọ̀dọ́ ní Gúúsù Àkúrẹ́, Kọ́láwọlé Johnson, sọ àsọdájú wípé àtúndì ìdìbò abẹ́lé nìkan ni ó lè pẹ̀tù sí àwọn èèyàn wọn lọ́kàn ní ìpínlẹ̀ Ondo. Níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ni Johnson ti rọ Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ kí wọ́n bá àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ kí wọ́n gbé ìgbìmọ̀ tuntun dìde pẹ̀lú alága mìíràn fún àtúndì ìdìbò abẹ́lé. Ó tẹ̀síwájú wípé àwọn kò ní lajú sílẹ̀ kí ipò bọ́ mọ́ wọn lọ́wọ́ nítorí APC ní Ondo, Ondo ní APC. Àtúndì gbọ́dọ̀ wà pẹ̀lú alága tuntun mìíràn. Èyí tí wọ́n ṣe sẹ́yìn kò tẹ́ wọn lọ́rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí iléeṣẹ́ aṣọ́bodè ní ìpínlẹ̀ Kebbi, Ọ̀gbẹ́ni Ernest Iheanacho, ti sọ wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ikọ̀ ìpàráàrò ni wọ́n fi ṣe àrígbámú àpò 6,250 tí ìdúgbàmù olóró kún inú rẹ̀ tí wọ́n ń kó lọ sí Kebbi lójúnà Yorí-Jega. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adarí, ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n kó àpò wọ̀nyí sí tí ó kún fọ́fọ́ kí wọ́n tó ṣe àrígbámú ọkọ̀ àti dẹ́rẹ́bà tí ó pe orúkọ ara rẹ̀ ní Abdullahi Aliyu, tí wọ́n ní kí ó lọ já ẹrù ọ̀hún fún Alhaji Mustapha Garba Jega. Iheanacho ṣàlàyé wípé lójú ẹsẹ̀ tí wọ́n rí ọkọ̀ yìí gbámú ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdúgbàmù olóró ni ó wà nínú rẹ̀. Bákan náà ni wọ́n ṣe àrígbámú ọkọ̀ alùpùpù àjúre tí òun náà lọ́wọ́ nínú ẹrù ìdúgbàmù olóró. Iheanacho ní látàrí ewu tí ó rọ̀ mọ́ àwọn ẹrù wọ̀nyí, àwọn ti yọ̀ǹda gbogbo ẹrù fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Ondo lábẹ́ ìṣèjọba olóògbé Rotimi Akeredolu, Ajayi Agboola, ti jáwé olúborí nínú ìdìbò abẹ́lé fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP síwájú ìdìbò gómìnà tí ó ń bọ̀ lọ́nà nínú oṣù kọkànlá. Agboola ní àpapọ̀ ìbò 264 níbi ìdìbò abẹ́lé tí ó wáyé ní ọjọ́rú ní ìpínlẹ̀ Ondo. Ẹni tí ó ṣe ipò kejì ni ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná Kọ́ládé Akínjọ tí ó ní ìbò 157.
kò dín ní olùdíje méje tí ó kópa nínú ìdìbò abẹ́lé pẹ̀lú àwọn aṣojú 621 tí wọ́n bu ọwọ́ lù. Lára àwọn tí wọ́n jọ kópa nínú ìdíje ni olóyè Ṣọlá Ẹbíṣeni pẹ̀lú ìbò 99, Adéolú Akínwùmí pẹ̀lú ìbò 64, Bámidélé Akíngbóyè pẹ̀lú ìbò 24, ọ̀gbẹ́ni John Máfọ̀ọ́ pẹ̀lú ìbò 9 àti ọ̀gbẹ́ni Bọ̀sún Arẹ́bùwà tí ó ní ìbò 2. Kí ìdìbò tó bẹ̀rẹ̀, alága ìgbìmọ̀ ìdìbò abẹ́lé PDP tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa, ọ̀gbẹ́ni Lawrence Ewúrojàpọ̀ ṣèlérí láti ṣe ìdìbò tí kò ní kọ́nu-kọ́họ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.